ìkìlọ̀ ńlá rèé o látẹnu Sheikh Labeeb Lagbaji. tẹ́ ẹ bá rántí, àwọn náà gbé Tani Olohun tán pè é lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ lọ́jọ́sí, àmọ́ a dúpẹ́ báyìí wọ́n ti rìlíìsì Tani Olohun. àáfàá yìí wá ní ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra yín o, kẹyẹ mẹ́nu bà ẹ̀sìn ẹlẹ́sìn àbí kẹyẹ bà ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. ẹ dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní láti padà sọ́dọ̀ Tani Olohun ni. ń láti jẹ́ pé wọ́n fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí gbogbo àwọn tó ń ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ àbí tó ń sọ ọ̀rọ̀ kùngbákùngbé. ṣé ẹ rántí pé lórí ọ̀rọ̀ tó ń sọ yìí náà ni Tani Olohun fi dé ilé ẹjọ́. kódà àáfàá yìí ti ń rọ President Tinubu àti àwọn House of Assembly pé kí wọ́n gbé ìgbésẹ̀ lórí ẹ̀ o, wípé kí wọ́n gbé òfin jáde lórí wípé èèyàn kan ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. anyway, tá a bá wò ó lọ́nà kan, ó ṣeé ṣe kó reduce ohun tí ó lè lead to ìjẹ́lẹ́sìn ẹlẹ́sìn òmẹ̀sìn àbí nǹkan tó lè cause religious problem, because definitely a máa rí àwọn kan tó stubborn tó dẹ̀ jẹ́ pé wọn ò lè ṣe kí wọ́n má fi ọ̀rọ̀ ẹnu wọn kán fi ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. àáfàá yìí wá ní kí gbogbo èèyàn jẹ́ kí àlàáfíà ó jọba o, wípé kó ní kálukú kó rọra fojú sí ẹ̀sìn tó bá ń ṣe, pé tó bá yẹ pé ohun Ọlọ́run ni àwọn tó wà nínú ẹ̀sìn kan wọ́n á yí padà sẹ́sìn mi, àmọ́ bó ṣe wọ Ọlọ́run náà ló ṣe ń ṣọlá ẹ̀, òun ló ṣe fà á tó yẹ jẹ́ pé gbogbo èèyàn ló ní ẹ̀sìn tó ń sìn. ẹ gbọ́rọ̀ yìí dáadáa lẹ́nu wọn. ẹ wo fọ́nrán yìí tí mo fẹ́ fi wọ̀nyí kẹ́ gbọ́ ohun tí àáfàá Lagbaji tí wọ́n sọ nípa pé kí oníkálukú kó dúró lórí ẹ̀sìn tó bá ń sìn, kó má fi ẹnu ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ọlọ́run nìkan ló mọ ẹ̀sìn tó dáa jù. As much as bí gbogbo èèyàn ṣe máa ń sọ pé ẹ̀sìn kan ṣe báyìí, ẹ̀sìn kan ò ṣe báyìí. Nǹkan tó funny ni pé each and every person náà ló ní link mọ́ ẹ̀sìn kankan. Mo máa ń wonder why tí ọ̀pọ̀lọpọ̀ wa tá a ṣe máa ń fi ẹnu ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́, tá a máa ń fi pé ẹ̀sìn wa ló dáa ju o, kinní kan. Òun náà ni àáfàá yìí sọ. ẹja gbọ́n tí wọ́n sọ. ẹ dákun tó lọ Ọlọ́run, ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀, tẹ́ ẹ máa sọ̀rọ̀, tẹ́ ẹ máa fẹnu bá àwọn tá ń sòsà, àwọn tá ń ṣe kíní tiwọn, ẹ fún wọn lẹ̀. gbàtà yìí ò lè ṣe tán ṣe, kò nídìí ẹ máa kírun tí yín lọ, ẹ máa ṣe nǹkan míì lọ́nù Islam. Ọlọ́run kan sọ náà lọ́kùnrin Ọlọ́run ní walau sha Allahu, tó bá wu èmi Ọlọ́run ni ma ashraku, wọn ò ní ṣẹbọ. anyways kò sí wa ma ja'alnaka alayhim hafizan wa ma anta alayhim biwakil. so lóòótọ́ ni pé àwọn kan máa gbọ́ ọ̀rọ̀ yìí, káàfin ń ṣọ́ wọn, ẹ fi wọ́n lẹ̀. wọ́n kàn wà tó yẹ pé tó máa ṣàkàwé ọ̀rọ̀ wọn ò lè ṣe kí ẹ fi wọ́n lẹ̀ náà. tẹ bá tẹ ẹ fẹ́ sọ̀rọ̀, ẹ fẹ́ ọ̀rọ̀ tẹ ẹ máa ń ṣẹlẹ̀ tí yóò fẹ́ fi ọ̀rọ̀ wéra wọn, èyí fẹ́ ṣàkàwé ọ̀rọ̀ ńgbà míì. wọ́n lè ṣàkàwé ọ̀rọ̀ yẹn lọ́nà tí ò yẹni pẹ̀lú sloop tẹ́ pé ẹnìyẹn gan ò tiẹ̀ nífẹ̀ẹ́ bínú, torí yóò ti mọ̀ pé ń sọ̀rọ̀ tiẹ̀ lọ ní ọ̀rọ̀ kan bẹ̀ ni ló fi mẹ́ńsàn àárín yẹn. bọ́ àbọ̀ kí ti pé òun lẹ́wà tọ́pì pé ẹ fẹ́ mọ̀ sọ̀rọ̀ wọn, ẹ fẹ́ mọ̀ ó dáa ní tí wọ́n gbàgbọ́ nísìn, sọ pé kí nǹkan yẹn lápẹ́lẹ́ lọ́dọ̀ rẹ̀ ló fi gba nǹkan yẹn gbọ́, àbí ok wọ́n wá mẹ́nu bá ń tẹ́lẹ̀ mí gbàgbọ́ lọ́nà tí ò gbà dáa, òun náà jáde padà yóò wá fẹnu bá ń tíwọ́ náà gbàgbọ́ yẹn, àwọn bàjẹ́ fún ọ. tó bá jẹ́ pé nǹkan original bá ní o gbé lọ́wọ́ lóòótọ́ yóò dùn ẹ́, torí wọ́n ti mọ̀ pé tó ń gbé lọ́wọ́ fake ni tó ń gbé lọ́wọ́ lọ́kàn ti tiẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun sì gbà pé fake bọ̀ bọ̀ ìwọ́n gbà pé fake ni tó gbé lọ́wọ́. ó wá fẹ́ sọ̀rọ̀ ká ní fíṣẹ̀bí nìlá, ká ní pé lọ́dọ̀ tiẹ̀ gẹ́gẹ́ ìwọ́n bá gbà pé tí wọ́n gbé lọ́wọ́ original ni, wàláì ó ní mẹ́nu bá fake ti tiẹ̀, torí pé yóò kàn án fake bá original tiẹ̀ jẹ́. let peace reign, ẹ jẹ́ kí àlàáfíà ó jọba. kí wàá lè ròyìn lórí gbogbo ohun tí àáfàá Labeeb Lagbaji sọ lórí ọ̀rọ̀ pé kó ní kálukú dúró lórí ọwọ́ ẹ̀, kẹ́nìbọ̀dì má ba
ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ kí oníkálukú focus lórí ẹ̀sìn tó bá ń sìn, nǹkan tó bá gbàgbọ́ lé lórí kó rọra dúró lórí ẹ̀. Kí lèrò tiyín? Ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching Digi Naija.